ló dé táwọn olólùfẹ́ omijé ojú mi ṣètò ayẹyẹ ìdágbére fún un ní Kwara láì náání àṣẹ eléyìí tí ẹbí rẹ̀ pa lórí ìsìnkú rẹ̀. Ẹsẹ̀ ògbèrò níbi ayẹyẹ àṣálẹ́ orin àti ìdágbére tí wọ́n ṣètò fún gbajúgbajà olórin ẹ̀mí nẹ̀ ajínrere Bùnmi Akínláàánú tí gbogbo èèyàn mọ̀ sí omijé ojú mi. Ètò náà tó wáyé ní gbọ̀ngàn ìjọ ECWA tó wà ní agbègbè Challenge nílùú Ìlọrin olú ìpínlẹ̀ Kwara. Ọ̀gọ̀rọ̀ àwọn olórin ẹ̀mí nípínlẹ̀ Kwara àti láwọn ìpínlẹ̀ míì ló péjú síbẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ tó gbé ètò náà kalẹ̀, Pásítọ̀ Israel, sọ pé títí láé làwọn yóò máa ṣèrántí omijé ojú mi. Pásítọ̀ Israel sọ pé ikú rẹ̀ bà wọ́n lójijì pẹ̀lú àlàyé pé kì í jìnnà sílùú Ìlọrin tó sì kó gbogbo àwọn olórin tó ṣẹ̀ṣẹ̀ ń dìde mọ́ra. Lásìkò tó ń bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀, gbajúgbajà olórin ẹ̀mí nẹ̀ ajínrere Elijah Akíntúndé tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́run ọ̀sọ́ bẹ́ẹ̀ sọ pé olóògbé náà jẹ́ èèkàn nínú olórin ẹ̀mí. Ó fi kún pé ikú rẹ̀ bà òun lọ́kàn jẹ́ púpọ̀ pẹ̀lú àlàyé pé olóògbé náà jẹ́ ẹlẹ́mìí ìrẹ̀lẹ̀ nígbà tó wà láyé tó sì máa ń gbàdúrà gidigidi. Ó fi kún pé olóògbé náà kì í fojú di èèyàn rárá, ó sì jẹ́ onígbàgbọ́ òdodo. Nínú ọ̀rọ̀ wọn, àwọn olórin ẹ̀mí mìíràn Táyé àti Kẹ́hìndé Adégbòdù sọ pé àdánù ńlá ní kú omijé ojú mi jẹ́ lágbo àwọn olórin. Lásìkò tó ń wàásù níbi ètò náà, Wòlíì Sámìníyù láti ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ sọ pé àkókò olórin ẹ̀mí náà ló tó. Ó gba àwọn olórin ẹ̀mí tó kù ní ìmọ̀ràn láti gbé ìgbé ayé ṣe rere, ní kí wọ́n sì máa ṣe rere ní gbogbo ìgbà. Ó wòye pé omijé ojú mi ti lapa rere nílé ayé pẹ̀lú orin rẹ̀ tó mì gbogbo àgbáyé já tí wọ́n ń pè ní omijé ojú mi. Ọ̀gọ̀rọ̀ àwọn olùbánikẹ́dùn tó wà níbi ètò náà ni wọ́n sọ nípa ìgbésí ayé olóògbé náà. Ọ̀pọ̀ èèyàn ò tiẹ̀ lè pa ẹkún mọ́ra tí wọ́n sì ń bú sẹ́kún lásìkò kíkọ orin ìdágbére àti títa àbẹ́là fún olóògbé náà. Lásìkò tó ń sọ̀rọ̀, olórin ẹ̀mí Bùnmi Táíwò láti ìlú Ìbàdàn ní àwọn ò lè gbàgbé Bùnmi Akínláàánú omijé ojú mi fún ipa ńlá tó kó nídìí iṣẹ́ orin ẹ̀mí. Ètò títa àbẹ́là àti ọ̀rọ̀ ìwúrí àti ìmúnilọ́kànle ni wọ́n fi parí ètò náà. Níparí ohun gbogbo, àkànṣe àdúrà wáyé fún ọmọ olóògbé àti ìdílé rẹ̀. Ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí tó wà níbi ètò náà ni wọ́n kọrin lọ́kan ọ̀jọ̀kan láti fi ṣe ìdárò akẹgbẹ́ wọn. Ètò náà làwọn olórin ẹ̀mí nípínlẹ̀ Kwara àti àwọn olólùfẹ́ gbajúmọ̀ olórin ẹ̀mí náà nípínlẹ̀ Kwara ṣètò fún olóògbé láti fi ṣe ìmọrírì ìgbé ayé rẹ̀. Tẹ́ ò bá gbàgbé, gbajúmọ̀ olórin ẹ̀mí nẹ̀ Bùnmi Akínláàánú tí gbogbo èèyàn mọ̀ sí omijé ojú mi jáde láyé lọ́jọ́rú ọjọ́ 14 oṣù kínní ọdún 2026. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwú sí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.